O ṣé o Jésù, o ṣé o Bàbá, ipò tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Ọ̀pọ̀ ló ti kó, ọ̀pọ̀ ló ti ṣègbé, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. O ṣé o Jésù, o ṣé o Bàbá, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Ọ̀pọ̀ ti kú o, ọ̀pọ̀ ló ti ṣègbé, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Thank you, Jesus. Thank you, my Lord. Whatever I am now, it is by your grace. Many are dying, oh many are perishing. Whatever I am now, it is by your grace. Alone me. Thank you, Jesus. Thank you, my Lord. Whatever I am now, it is by your grace. Many are dying, many are perishing. Whatever I am now, it is by your grace. Ẹ ṣé Jésù, ẹ ṣé Bàbá, ipò tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Ọ̀pọ̀ ló ti kó, mo lọ́pọ̀ ló ti ṣègbé, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni o, Ọlọ́run mi. Ẹ ṣé o Jésù, Ẹ ṣé o. ẹ ṣé o Bàbá, torí ipò tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Many are dying, Sọ fún wọn. and many are perishing. Whatever I am now, it is by your grace. It is what it is, oh, it is what it is, it is what it is. O ṣé o Jésù, mo lọ ṣé o Bàbá, àní ipò tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Ọ̀pọ̀ ló ti kó, ọ̀pọ̀ ló ti ṣègbé, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Ayé tí mo wà, Yébà oore ọ̀fẹ́ rẹ ni, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni o. bàbá ayé tí mo wà, Yẹ́lẹ̀ oore ọ̀fẹ́ rẹ ni, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni, tí mo wà, tí mo fẹ́rẹ̀ ni, tí mo wà, 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 fẹ́rẹ̀ ni, mo wà, fẹ́rẹ̀ ni, mo wà, fẹ́rẹ̀ ni, mo wà, rẹ̀ ni, wà wà, yẹ̀rẹ̀, wà wà, ní ní, wà wà. ni, Wà wà rí sí, 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 ni, wá 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 rí ni, wà wà wà. ni, wá wá Over wá to wá. you, Nini wá 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 rí sí wá 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 rí sí ẹ wá wo ohun tí bàbá ṣe fún mi ó pọ̀, dáná wá wà rí rí sí, skru skru wà rí sí. wá 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 yeah. Wá 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 má jẹ́ ń gbàgbẹ́nu. Àdúrà. Báwo la ṣe débí orin la fi bẹ̀rẹ̀ orin wo la fi Ó bẹ̀rẹ̀ ṣé o Jésù, ai ó ṣé o bàbá ayé tí mo wà. oore ọ̀fẹ́ rẹ ni. Ọ̀pọ̀ ló ti kú, ọ̀pọ̀ ló ti ṣègbé, ayé tí mo wà, oore ọ̀fẹ́ rẹ ni. Ìyanu kí ló ní? Thank you, Jesus. Thank you, my Lord. Whatever I am now, it is by your grace. Many are already dead, many are perishing. Whatever I am now, it is by your grace. Oh, whatever I am now, It is by your grace. Jesus, whatever I am now, yeah. It is by your grace. Whatever I am now, It is by your grace. Hello everyone, ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé lóko lọ́nà lọ́dọ̀ ẹ̀yin bàbá àti màmá, ọmọdé, single, couple, married, engaged, that you've been watching us. Thank you for watching the video. Hope you loved it. Hope it is everything you thought it would be. Well,
torí pé like ẹ̀ báyìí, please hit the like and the subscribe button. And also turn on the notification button for our post. You don't want to miss any of it. And it will be coming up every day, every morning. Kò kí ń rẹ̀ wá, kò ní sún wá.